أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìpè àbáríkà jímọ̀ ọjọ́ ńlá tẹ̀ní. mo ń bẹ lọ́hùn fúnra mi àtẹ̀yìn náà kó má fi ṣàkímọ̀ ìtàkì kọjá kí kọ́pọ̀ nínú Islam, iman àti ihsan àtàláfíà. fi alamin yadujju bis-sakhab, táyé bá dáyé ariwo tó dáyé jàngbọ̀n tó dáyé fìtínà. wa tatanaza'u fihi al-qulubu bayna humumin la tantahi, tí ọkàn dààmú tó dààbò, ìrònú àròkàn àti depression tó kálé tó kakò tẹ́nìkan kan gbádùn ọkàn rẹ̀ mọ́. gbogbo tó bá bára rẹ̀ bẹ́ẹ̀, hunaka makanun yaftahu laka abwabahu kulla hin, ó kù àyè kan tó lè sá sí, lẹ̀kùn rẹ̀ máa ṣí lẹ́nu gbogbo gbà. makanun la yatlubu minka illa qalban tahira, láti lè ní access sáàyè náà kìí ṣòwò lọ́sàn, nǹkan tó bùkátà sí òun lọ́kàn tó mọ́. wa lisanan dhakiran, àti ahọ́n tí máa ṣàzíkiri fọlọ́. wa jawariha khashi'a, àti àwọn ara tí máa gbọ̀n pẹ̀pẹ̀ nítorí tọ́lọ́hun. innahul masjid, àyè tó kù tíyẹn tún sá sí tíyẹn ti rí fọkànbalẹ̀ náà láyé tá à ń pè mọ́sálásí. baytullahi alladhi adhina an yurfa'a wa yudhkara fi hasmuhu, òun ni ilé ọlọ́run tọ́lọ́run pàṣẹ tó yọ̀ǹda wípé ká máa gbéga tá a bá débẹ̀ ká máa dáko wọn ọlọ́run ọba. baytun tatanazzalu fihi sakina, níbẹ̀ là á máa wà tí ìfọkànbalẹ̀ ọlọ́run, oore ọlọ́run, ìkẹ́ ọlọ́run tí máa sọ̀kalẹ̀. láti bẹ̀ wọ́n ti máa distribute ẹ̀ sí gbogbo ìletò. ń pé ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba yóò máa sọ̀kalẹ̀ sí mọ́ṣáláṣí àdúgbò. ibẹ̀ wọ́n ti máa wá pín sí gbogbo ìletò àti gbogbo inú ilé. wa tagmuruhu rahma, níbẹ̀ ní ìkẹ́ ọlọ́run ọba tó bá fẹ́ tọrùn bọ́bí tó wà gangan tó kì í sí inú mọ́ṣáláṣí gangan nìkẹ́ máa wà. wa tuhitu bihil malaika, níbẹ̀ ní àwọn màláíkà ọlọ́run, màláíkà àánú, màláíkà kẹ́, àdúgbò wọn nìyẹn, ilé wọn nìyẹn. ní gbogbo àdúgbò tó bá wà, ibi mọ́ṣáláṣí bá ti wà, níbẹ̀ làwọn màláíkà àánú ọmọ pọ̀ sí. nítorí ipá Nabi sallallahu alayhi wa sallam ó jẹ́ àmọ́ wípé yata'aqabuna fikum malaikatun bil-layli wa malaikatun bin-nahar, àwọn màláíkà ọ̀sán àti màláíkà òru tán gbàṣẹ lọ́wọ́ ara wọn. mọ́ṣáláṣí ni wọ́n ti máa pàdé. wọ́n pàdé láti wá kírun àlásárì, wọ́n pàdé láti wá kírun àsùbá. àwọn tó ní night duty nígbà tí wọ́n bá ń dé mọ́ṣáláṣí wọ́n máa dé sí. àwọn tó ní morning duty nígbà táwọn náà bá dé mọ́ṣáláṣí wọ́n máa dé sí. wọ́n máa wá gbàṣẹ lọ́wọ́ ara wọn. níbẹ̀ gangan ni port tí gbogbo wọn dé sí. tí wọ́n bá fẹ́ bá ìkẹ́ pàdé nígbà tó sì wà ní raw tó fresh, mọ́ṣáláṣí ni kó máa lọ sí. àwọn màláíkà tí ń lọ jíṣẹ́ fọ́lọ́run tán bá parí duty wọn tán, ibẹ̀ náà wọ́n máa wá tí wọ́n ti máa lọ bọ́lọ̀. n tí ń ṣẹlẹ̀ nínú mọ́ṣáláṣí kọjá tó lè fojú rí. ìyẹn la Nabi sallallahu alayhi wa sallam fi sọ pé al-malaikatu tusalli ala ahadikum ma dama fi musallahu alladhi salla fihi. àwọn màláíkà àánú, màláíkà kẹ́, wọ́n máa ṣàdúà fún ọ, wọ́n máa tọrọ kẹ́ tọrọ gẹ̀ fún ọ. tó bá kírun tán, nígbà tó bá sì wà níbi tó ti kírun yẹn mọ́ṣáláṣí, àyè kánjú kúrò mọ́ṣáláṣí. súnà ká máa pẹ́ mọ́ṣáláṣí, súnà ká máa lò sílé ọlọ́run ọba tí ń di súnà tó ti fẹ́ parẹ́ láyé. al-i'tikaf là ń sọ̀rọ̀ nípa lénìí. ká lọ lóṣù sílé ọlọ́run ọba, ká takú síbẹ̀ náà ń pè ní i'tikaf. kìí ṣe ní Ramadan nìkan ni a máa ṣe i'tikaf ní Islam o. bóyá ọba mọ̀ bẹ́ẹ̀, i'tikaf kò ṣe dandan kó jẹ́ ní Ramadan. before Ramadan, after Ramadan, kò sásìkò tó lè ṣe i'tikaf nínú mọ́ṣáláṣí. ó lè fi jọ́ kan ṣe, ó lè fi tójújọ́ kan lọ ṣe, ó lè fi wákàtí ṣe tó bá ráyè rárá. ṣe bọ́ ọmọ ní bírèkì lẹ́nu iṣẹ́ rẹ̀ náà, ọmọ lọ́lùdé, ọmọ ní leave, mọ́ yọ àwọn àyè kan kalẹ̀. in tí depression fi pọ̀, tí wàhálà ọkàn, àròyé ọkàn, kódà bọ̀ bá rẹ̀ ní ìrọ̀lá láròyé ń gbà mí ọkàn gangan fún rẹ̀ mọ́ ṣàròyé tí ọmọ pariwo tó mọ̀ pé ọkàn rẹ̀ wà noisy, ó rójútu ọkàn rẹ̀, ìyí ọrùn ò ní gbádùn, ìyí láìfò rẹ̀ gan ò ní rójútu mental health rẹ̀ mọ́. mọ́ṣáláṣí níbi tó lè wá ìwòsàn sí ni, kọ̀ọ̀kan máa lọ bọ́lọ̀ nájú. Anabi sallallahu alayhi wa sallam ni àwọn màláíkà máa ṣàdúà fún ọ. àwọn màláíkà tí kì í ṣẹlọ̀, la ya'suna Allaha ma amarahum, wọn kì í ṣẹlọ̀, wọn lẹ́ṣẹ̀ lọ́rùn bí èmi rẹ̀. tàǹkì tí ọmọ òun wọ́n náà ní pé ta ni wàlí ọlọ́run tẹnu rẹ̀ dọ́dọ̀ ọlọ́run tí mo lè bẹ̀ ládùúà o.
àwọn màláíkà àwọn lámọ́jù tó lè bẹ̀ ládùúà. Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún wa kí ló lè ṣe tó máa fi bẹ̀ wọ́n ládùúà tó fi máa ṣàdúà fún ọ. Òkè ṣe owó sàárà làwọn máa béèrè pé èló láwàá san lówó sàárà báyìí ò nídìí ẹ̀ ṣáàjòkó nígbà tó bá sálámọ̀ tán mọ́ tètè dìde. Ànábì ní lópin ìgbà tó bá tí ì dìde wọ́n máa ṣàdúà fún ọ láwọn tẹnu wọn dọ́dọ̀ Ọlọ́run. Àdúà tó máa ṣe fún ọ ní pé Allahumma ighfir lahu Ọlọ́run forí jìn arákùnrin tó kírun tán yìí. Allahumma arhamhu Ọlọ́run kẹ́ ṣàánú ẹ̀. Ìní mọ́ṣáláṣí fi jẹ́ ààyè tí yà gbọ́dọ̀ máa kéré. Fa anta fi salatin ma dumta tantadhiru salah. Sórí ìgbà tó bá jókòó de irun tí wọ́n tiẹ̀ tí pèrún tó ti lọ jókòó ń bẹ̀ kalẹ̀ tí wọ́n ti wá dẹni tí ó ti bá mọ́ṣáláṣí sábà wọ́n mọ̀ kọ́ ládé ẹni tí ń kírun fún ọ náà lópin ìgbà tí ó bá ti dìde tó bá wà mọ́ṣáláṣí. Wa anta fi rahmatin ma dumta fi baytillah. Gbogbo ìgbà tó bá wà nínú mọ́ṣáláṣí inú kí Ọlọ́run ọba ló wà. Wa anta fi dhiyafatil karimi alladhi la yaruddu dayfahu khaiba. Ìwọ ti lọ bọ́lọ̀ ńlálejò ọba tó láwọ́. Ìwọ ti lọ bọ́lọ̀ ńlálejò ọba ọlọ́rẹ̀ ń ta ọba tí ò láhùn. Sọ ọmọ ìpàwọ̀ ẹ̀dá ń bẹ tí wọ́n ti pé a ní lálejò ká mọ̀ fẹ́ fún ní nǹkan kan táàsì láàánú tọ́lọ̀ táàsì láwọ́ tọ́lọ̀ ìyẹn ó sì wá lọ bọ́lọ̀ ńlálejò nílé rẹ̀ tí ó wàá dá ọ padà tí ò ní fún ọ ní nǹkan kan. Sáwọ àwọn ẹ̀dá ti wá láàánú jọ lọ́nà lọ́nà so kò sí bó ti lọ bọ́lọ̀ ńlálejò tí ò ní fún ọ ní nǹkan kan kó tó jáde ń bẹ ìwọ lè má dáa tó fún ọmọ. Al-mukuthu fil masjidi laysa mujarrada julusin ala ardin mafrusha. Ká lọ mọ́ṣáláṣí ká lọ jókòó ká bọ́lọ̀ nájú ń bẹ kìí ṣe pa kan jókòó lérí kẹ́pẹ́ẹ̀tì lásán o. Bal huwa rihlatun ila alamin akhar. Ìrìn àjò ló ṣe lọ sí another world. Planet tó wà yìí ti sú ọ fìtínà bẹ ti sú ọ rigima bẹ ti sú ọ àbòsí bẹ ti sú ọ ẹ̀ṣẹ̀ rẹ tó ń ṣe ń bẹ náà ti sú ọ ó wá fẹ́ lọ bá Ọlọ́run nájú ó fẹ́ bọ́ sí àgbáyé míì tó tayọ àgbáyé tí ara ayé wà. Alamin àgbáyé kan ló fẹ́ lọ yẹn tatalasha fihi dawda'u dunya. Níbẹ̀ ni gbogbo ariwo ilé ayé ti máa parẹ́ ẹ̀ nígbọ́ mọ́. Wa tadhubu fihi al-humum. Níbẹ̀ ni gbogbo àròkàn fìtínà àti depression níbẹ̀ ni ti máa yọ dànù. Wa tasfu fihi al-arwah. Níbẹ̀ ni ẹ̀mí ti máa mọ́kànga. Huna àyè tá à ń sọ yìí haythu tataraddadu ayatul Qur'an tó ti máa gbọ́ àwọn ayal Qur'an láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Wa ta'lu aswatu tasbih. Àwọn ohun àzíkìrí níbi tí ti máa ga. Wa tanba'ithu anwaru ta'a. Àwọn mọ́lẹ̀ tẹ̀lé tọ́lọ́hun náàyè yìí ní ti máa tàn lẹ́ẹ̀tì máa rí gbogbo ààyè gbogbo kọ́nà lẹ́ẹ̀tì máa rẹ ẹni tí ń yan náfílà ẹni tí ń ka Qur'an ẹni tí ń ṣe tìláwà àwọn tán dára wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tash'uru anna qalbaka qad wulida min jadid. Níbẹ̀ ló ti máa ní feeling wípé wọ́n ti tún ọkàn rẹ bí ó ti dàtún bí ó ti di ẹ̀dá tuntun. Fa ayyu karamatin a'zamu min an takuna dhayfan inda rabbik. Àpọ́nlé wo iyì wo ló tó kọ́lọ́hun gbà ọ́ lálejò kán níbo ló ti ń bọ̀ wá. Nígbà tó bá kúkú lọ bá president olóyè ilé ayé ó fẹ́ fi proud nkí mo lọ palace ó ya photo nkí mo lọ pa àgbègbè wo yìí jẹ́ tá wà ní Aso Rock president gbà wá lálejò iyì wo ló fẹ́ tó kó lọ bọ́lọ́hun ọba lálejò. Fi baytihi alladhi 'azzamahu wa sharrafa. Ó ti wá jẹ́ ilé tọ́lọ́run bàbàrà ilé tọ́lọ́run gbéga ńlọ ti lọ bá lálejò. Wa ayyu sharafin asma min an tajlisa bayna yadayhi. Iyì wo ló fẹ́ tó kó jókòó wájú Ọlọ́run ọba tunajihi níwọ̀ àti ẹnìkan kẹjọ mọ́ bára yín sọ̀rọ̀ kẹ mọ́ bára yín nájú. Wa tabuthu lahu shakwaka. Gbogbo kọ̀mpléènì rẹ̀ ẹ̀dùn ọkàn rẹ̀ kó máa wá bá a sọ. Wa taskubu bayna yadayhi dumu'aka. Kó máa dá méjì ojú rẹ̀ níwájú ọba tó láàánú lọ́dọ̀ tó tayọ ẹ̀dá tó sunkún lásán níwájú ẹ̀ tó bá pẹ̀yìn dàtán yóò tún fi ọ́ ṣe yẹ̀yẹ́. Tọ́lọ́hun ò rí bẹ́ẹ̀. Fa huwa laysa mujarrada waqtin yamdi. Kìí ṣàsìkò lásán tí yẹn waste o. Bal huwa hayatun tuzra'u fi qalbika. Ìṣẹ̀mí tuntun kan ni tó ń pilẹ̀ nínú ọkàn rẹ̀ ó ń lọ irúgbìn rẹ̀ nínú ọkàn rẹ̀. Nurun yatasallalu ila a'maqik. Ìmọ́lẹ̀ kan ni tó ń gbà láyè kó máa rí bí penetrate lọ sí ibi tó deep jù nínú ìgbésí ayé rẹ̀. Sakinatun ní ìfọ̀kànbalẹ̀ kan ló ṣílẹ̀kùn rẹ̀ ní tagmuru ruhaka tí ó bu ẹ̀mí rẹ̀ dàrú. Hatta tash'ura anna dunya qad sawrat. Títí tó fi padà ní feeling pé àṣàyè asán lásán ni tó bá ti ń lọ sí mọ́ṣáláṣí. Ayé ó kéré lójú rẹ̀ fìtínà bí ó kéré lójú rẹ̀ ìdùnnú bẹ̀ náà kéré lójú rẹ̀. Wa anna al-akhirata qad 'azumat fi qalbik. Alkiyama àti bọ́lọ̀ pàdé ó wà tóbi lọ́kàn rẹ̀. Ìyẹn ló jẹ́ ọjà sí wípé tó bá dijú alkiyama wọn là Nabi sallallahu alayhi wa sallam nínú àwọn méje tí ìbùjí Ọlọ́run ó bò dàrú níjọ́ tí oòrùn bá súnmọ́ ìpàkọ́ tí gbogbo wàhálà àjọ náà gbóná tí dààmú báwọn èèyàn nínú ẹni tí ó máa wà nínú gbádùn
àti bòjí ọlọ́run ọba ọlọ́run máa ṣàfiwá síbẹ̀ òní rajulun qalbuhu mu'allaqun bil masajid ẹni tó jẹ́ sí wípé ọkàn rẹ̀ rọ̀ mọ́ ilé ọlọ́run púpọ̀ ilé ọlọ́run ní gbogbo ìgbà tó bá ní chance pé ẹja kan mọ́ ṣeré káàkiri ẹja kan mọ́ bàsíkò jẹ́ ilé ọlọ́run ni ọlọ́run takú sí. bí ìsìláàmù ṣe fọwọ́ sí ẹ̀tìkáàfù ká máa lò sí ilé ọlọ́run ọba ilé ọba tó dá wa nù ọlọ́run pa anabi Ibrahim àti anabi Ismail láṣẹ ìpè mo fẹ́ máa gbàlejò láàyè yìí ìfẹ́ kó jẹ́ sí pé nítorí pé ilé dọ̀tí làlejò ó fi máa kórìíra àti wá nípa ẹ̀wòrí képẹ́ẹ̀tì tẹ́tẹ́ ẹ̀wòrí rọ́ọ̀gì tí ń bẹ́ẹ̀ ẹ̀ tí ń bá ti lọ síbi aṣọ mi máa dọ̀tí ń bá ti lọ síbi wa ni anta wa ahidina ila Ibrahim wa Ismaila an tahira bayti lit-ta'ifin tahira bayti lit-ta'ifin wal-'akifin wa-ruk'i sujud. Ọlọ́run ní Ibrahim bó ṣe dàgbà tó ó dàgbà lọ́jọ́ orí ó tún dàgbà nínú ìjà nẹ́bí ọlọ́run lẹ́yìn tán kọ́ Káàbà tán wa Ismail àtọmọ rẹ̀ tí ń jẹ́ Ismail odindi ànẹ́bí ọlọ́run lòun náà ọlọ́run ní mo bá wọn gbàdéhùn tó le àdéhùn tó le àhídínà àdéhùn tí wọ́n gbọ́dọ̀ yápẹ́ àdéhùn tó ju ìmúlẹ̀ lọ ẹ wá wò kí ni nǹkan ọ̀hún ẹ ti máa rò pé nǹkan tẹ́yìn máa fojú tóbi pé tí ó tóbi ni. antahira bayti lit-ta'ifina wal-'akifina wa-ruk'i sujud. àdéhùn tí mo bá wọn gbé ni pé mo fẹ́ kẹ́ ẹ máa lọ gbálẹ̀ ilé yẹn àgbàlagbà ànábì ọlọ́run ni wọ́n fún ní responsibility kó máa gbálẹ̀ mọ́sálásí kó máa nulẹ̀ mọ́sálásí mo fẹ́ kẹ́ ẹ máa fọ ilé yẹn mọ́ bàbá àtọmọ lit-ta'ifin nítorí àwọn tó fẹ́ wá ṣe tàwáàfù ńbẹ̀ àwọn àlejò mi ìfẹ́ kan rí ìdọ̀tí wal-'akifin àwọn tó ń ṣe i'tikaf àwọn tó jòkó tán takú tó bá ti ronú tọkàn rẹ̀ bá ti dàrú mọ́sálásí yá yọkàn jòkó yóò mọ̀ bọ́lọ̀ nàjú ńbẹ̀ irú wọn yẹn àlejò mi ni wọ́n mi ò fẹ́ kan rí ìdọ̀tí ọlọ́run wá rán ànábì ọlọ́run tó tóbi méjì níṣẹ́ kan máa lọ gbálẹ̀ nítorí àwọn akifin àwọn tó wá jòkó tọ́lọ́run ọlọ́run máa ṣàfiwá sínú àwọn akifun kó fẹ̀yìn náà sínú àwọn akifun àwọn tí wọ́n múlẹ̀ ọlọ́run ọba lọ́kùnkúndùn tí wọ́n máa wá rí ìkẹ́ tí wọ́n máa rí ìgẹ̀ níbẹ̀ à ń fẹ́lẹ́ ìpera wa sínú sunna nabi sallallahu alayhi wa sallam tó ti fẹ́ dohun gbàgbé ẹ̀ǹtìkáf kò ṣe dandan kó jẹ́ Ramadan anabi ṣe ẹ̀ǹtìkáf after Ramadan àwọn sahaba ṣe ẹ̀ǹtìkáf láì jẹ́ nínú Ramadan kì í ṣe nínú Ramadan nìkan kò sásìkò tá a lè ṣe é lópin ìgbà tó bá ti jẹ́ sí pé à ń ṣe láti máa lọ dákọ̀ lọ́wọ́n ọba à ń ṣe láti máa lọ sin lọ́wọ́n ọba kì í ṣe ń pàǹṣe láti máa lọ ṣe tí ó yẹ nínú mọ́ṣáláṣí. wasatadhkuruna ma aqulu lakum wa ufawwidu amri ila Allah inna Allaha basirun bil ibad subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.